ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ ṣẹ. Ètekéte kò lè dúró. Ẹnikẹ́ni tó bá rẹ̀ ru ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé. Torí Olúwa lèmi bá dúró. Orí burúkú back to sender back. Òṣì àdánù back to sender back. Wèrè tuntun back to sender back. Àwọn alájọjúràn back to sender back. Ọ̀rọ̀ yín ti yé mi. Ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n ti láti sọ pé gbogbo ìwà rádaràdà tó wà lára yín kọ́nà ọba yín sẹ́ndẹ̀ back to sender. Ìwà rádaràdà wo ló wà lára ẹ? Orí gbẹdẹmú kó tiẹ̀ fàyà lúrin. Sáré gbogbo tí gbogbo yín wá nínú ilé yìí, ó ń tẹ̀ wá nídìí akọ́ṣu, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín, ẹ sì máa rí nídìí ewúrà. Má gbé bágòlè gbogbo yín nínú ilé yìí ni tí mi ò lè rí yín mọ́ láíláíláí. Mo ní ìranú òṣì. Kálíwọ̀ tó ń bèrè. Kí ló dé? Nàkọ́ bẹ̀ farabalẹ̀. Ilé ọba gbogbo community ló wà yìí. So calm down. What is the problem? Tell me. Mo ń wá bí kan ní sá. Kí lè wá ní kò fọkànbalẹ̀ farabalẹ̀. Kò sẹ́ni bọ́dì tó wà ní community tí mi ò mọ̀. Kò sẹ́ni tó kó débẹ̀ lédi tí mi ò rí. Ìwọ ni kò farabalẹ̀. What is the problem? Tell me now how we help you. Ilé bàbá Gorodom ni mo ń lọ sá. Bàbá Gorodom. Bàbá Gorodom kò sí bàbá Gorodom ládùúgbò yìí. Wo bí ìyá oníbàfù ló wà bí kò farabalẹ̀. Kí ló ṣe fún ẹ? Ẹ má yìnbọn. Mo lówó nulẹ̀ ṣé kí n lọ mọ́ wá lónìí. 5,000 ló wà bí ó ní. Ago yẹn kọ́. Ago ìkẹ́ ẹ̀ wọ́n ṣe fi ṣe bílẹ̀. O lè sunkún jẹ́lẹ̀ mo dẹ́rẹ́ máyìn jẹ́rẹ̀ o lè sunkún jẹ́lẹ̀ yáà mo dárọ̀ yé ayé mi. Ibo ló lọ. So disappear ni. O lè sunkún wá jà mí sìn. O sunkún ó dẹ̀ nà bọ́ sí mi. O sunkún ó gbà bó lọ́wọ́ mi. O sunkún ó dẹ̀ gbà gbogbo owó ẹ̀pọ̀ mi mo dẹ́rọ̀ ti gba gómìnà. Saamu. Ṣebí ní ìsìn mo sì sọ pé kó lọ yọ gbogbo wàhálà tó wà láyé yín kó má bàa mú kúrò kó má bàa yín tán kí ló dé iná. Ṣé bí wọ́n gbé mi gbọ́ Ọlọ́run gbọ́ ọmọbìnrin kan ní o mo rántí dáadáa ó wọ yẹ́lò ó lè sunkún ó nà bọ́ sí mi ó gba fóònù ó gba 10,000 ó tún gba gómìnà. Mo lè pẹ̀lú ọmọ yín ṣe. Mo ti gé courage pa. Èèyàn kan wá wọlé tọ ọba àdúgbò wọ́n wá gbà fóònù ibi tó ságbàre. Ibi tó ságbàre. Èmi mọ̀ bọ́dá Saamu dáadáa o, wọn ò lè parọ́ o. Èmi gan ṣì ń síbẹ̀ mi tí mo bí a máa lọ ṣá. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ má bínú. Ṣé kò sí o? Ilé bàbá Gorodom ni mo ń wá. Ilé bàbá Gorodom ní community yìí. Mi ò rò pé èèyàn kankan ń jẹ́ bẹ́ẹ̀ ní community. I don't think so. Bàbá Gorodom. I don't think so. Mi ò rò bẹ́ẹ̀. Anybody tó ń jẹ́ bẹ́ẹ̀ but ẹ wò síta tẹ́ bá ti gba kọ̀rọ̀ yìí ẹ máa rí mọ́tò white kan níwájú shop kan mẹ́yìn. Ìyá oníbàfù ló wà ń bẹ̀ ẹ béèrè lọ́wọ́ wọn ó yẹ kán lè mọ̀ wọn. Ẹ ṣe ẹlòmíràn tó ń jẹ́ bẹ́ẹ̀. All right. Ẹjọ máa ẹ máa yìnbọn fún ẹjọ Arábìnrin, kí ló ṣe ọ́ tó jókòó sábẹ́ igi níyà yìí tó ń wá ikú mu bíi gàrí? Kò sí kókó.
kò sí nǹkan kan bíi tìbò kò sí nǹkan kan ọjọ́ kò sábẹ́ igi òun sunkún ọ̀dà bọ́ọ̀ bá mà kọ́ ọmọ ọmọ èmi rèé o agbélédáfá gbẹ́yìn kò lè mọ yorùbá ikú ni kì í sàrùn wo n ti máa ń ṣe ọ́ gan-an ni kò sọ fún mi o kódà kóbìnrin ọmọ ké sẹ́yìn ọmọ pé ẹ̀yin ni yọ ayé ni ibikíbi táwọn ọkùnrin bá ti dúró tá a bá rí tóbìnrin bá ń ké tá a bá lè ràn wọ́n lọ́wọ́ kódà bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ rẹ̀ ò nífẹ̀ẹ́ sí wo mi I'm always caring of ladies bẹ́ẹ̀ ni mo wà caring lọ́pọ̀lọpọ̀ n ti máa ń ṣe ọ́ ni kò sọ fún mi o. kò sí nǹkan kan bàbá. kò sí nǹkan kan kí ló wá sí ọ́ tó ń sunkún. ẹkún ayọ̀ ni. ẹkún ayọ̀ ọ̀dà ẹ̀yin bọ́ bá ṣe pé ẹkún ayọ̀ náà ni ọ̀dà bẹ́ẹ̀ nítorí pé méjì báyìí lẹ́kún ẹkún ayọ̀ ń bẹ ẹkún ìbànújẹ́ ń bẹ Elédùmarè ò ní jó rẹ́kún ìbànújẹ́ tó bá jẹ́ pé ẹkún ayọ̀ náà ni jẹ́ pé mi náà bọ́ ọ sún. kí ló ṣe ní bàbá. ṣé bí wọ́n lọ ń sunkún ayọ̀ tí mo bọ́ ń sùn. kí wàá ní nǹkan ayọ̀ wù kí n mọ tí mò ń sunkún lé lórí. bàbá èèyàn gidi nìyí pípé tí ẹ mọ̀ pé mò ń sunkún ayọ̀ ẹ lè bá mi sunkún ẹ gbà. kí n fi nọ́mbà mi sí ọ̀dà. títì ló wà. mo fún yín ní bàbá ẹ máa mú lọ. ọ̀fun mi bóni. ẹ máa mú lọ. àdúgbò fóònù yìí ló fún mi. èèyàn má sọ̀rọ̀ fojú di o. ọ̀wá ní bàjẹ́ fún ọ. ẹ má gbàdúrà fún mi. ọ̀ ní sọrí burúkú. ẹ má gbàdúrà fún mi. jẹ́ kí n ṣe ń tó ṣe fún mi pọ̀. bàbá ẹ máa lọ. ọ̀dà bọ́bá jẹ bẹ́ẹ̀ àdúrà mi ò máa mọ̀ ọ̀kárí mo dúpẹ́ o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ibi tó jókòó sí yìí ọ̀dà àsìkò oòrùn rèé àsìkò oòrùn sí ni paramọ́lẹ̀ mọ́ jáde kó má di pé yọ lọ sí ọlá burú mi tó jókòó sí dìde kọ́ wa máa lọlé sọgbọ́. bàbá ẹ má ti jẹ lọ màá sì rèéyàn tó dàbí ẹ̀yìn báyìí tí màá tún lè fún ní nǹkan. ọ̀tún rẹ lómi tó tún fẹ́ bù ní nǹkan bàbá wa jẹ bẹ́ẹ̀ ń gbà wọn mo fi dá ọ lójú pé láàrin ìṣẹ́jú díẹ̀ sísìn ẹlòmíì ò tún kọjá. nínú community wa yìí náà ló ti ń jalè lọ́sàn gógó. ẹ wo ibẹ̀ yẹn bíbá ìsinsin ló ti gbà fóònù mi. ó ti gba 200 naira lọ́wọ́ mi. 500 ló gbà lọ́wọ́ mi. 500 200 tó bá ti jalè nínú community. bọ̀dá Saamu ọlọ́run ṣe. kí ló ṣẹlẹ̀. bọ̀dá Saamu ẹ kú ni. kí ló dé. alọ́ ti ń jalè nínú community yìí. wọ́n jalè lọ́sàn gangan ẹ wò àwọn méjèèjì wọ́n ti rọ́ọ̀bù wọn. ta ló rọ̀bù yìí. bọ̀dá Saamu wàhálà tí wọ́n nu community wa yìí. bíi ti báwo. ok jẹ́jẹ́ wa là ń lọ ẹ̀mí àti baby student akọ̀pàdé ọmọbìnrin kan ni bó ṣe àtẹ̀rùkú bí ó ṣìnà ní bóyá ó fẹ́ béèrè ọ̀nà ó wá béèrè ilé bàbá Gorodom. èmi náà ní kó lọ bèrè lọ́dọ̀ ìyá oníbàf. àṣọlẹ̀ ni bọ̀dá Saamu dẹ̀nà bọ́ sí wa fóònù àtọwọ́ ló gbà lọ́wọ́ wa. obìnrin. fóònù àtọwọ́ ló gbà lọ́wọ́ wa. bragani kí ni mo sọ fún yín ọmọbìnrin ìbámi níwájú ilé mi gangan ó dẹ̀ dà mí dọ̀bálẹ̀ èmi ó dín dí ọba àdúgbò ó dẹ̀ gba fóònù ó gbàgò ó kó lọ́ mi ọwọ́ yẹ́lò òun ni bọ̀dá Saamu òun ni. ẹ wo bọ̀dá Saamu èmi tẹ fẹ́ advice pé ká lọ sí police station ká lọ report. ọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ police station ohun tó fast ju police station lọ lè má lò ìwọ àtàwọn èèyàn yẹn lè lọ station ẹ fèmí lẹ̀ mo mọ̀ tí màá ṣe. lọ́wọ́ mi bragani let's go. station ni bọ̀dá Saamu ìbàjẹ́ ká lọ. fóònù owó iṣẹ́ mi gan máa lè rìn ládùúgbò wọn báyìí. lọ́jà Saamu Saamu gbọ́ o Saamu tó ní gbogbo ń ṣẹlẹ̀ yìí ó dé mi náà yà á gbé sẹ́gbẹ̀ kan náà wọ́n wá gbà fóònù lọ́wọ́ mi wọ́n gbé ọlọ́run wọ́n gbà go ẹni ká gbé ẹtì sẹ́gbẹ̀ kan náà tó ṣe gbé tì ní yẹjẹ gbé tì. ó dùn mí àmọ́ bá a ṣe ń bọ̀ yẹn kìíní kan sọ sí mi lọ́kàn ìyẹn ni mo pé kí n sọ fún ẹ o Saamu má bínú ṣé kì í ṣe pé ó ti lọ fi lù fọnà níbì kan ìyá ọmọbìnrin wa wò pé Saamu rè wá ṣiṣẹ́ jù jẹ́ kí n lọ ká mọ́lé kí n ṣe wèrè fún èmi ṣé o mọ ọmọ yẹn
mo dání rí mi ìgbà yín afẹ́fẹ́ mo gbá ibo mo fẹ́ bọ̀ rí látijọ́ tẹ̀yìn tí mọ̀ mi ṣé mo búyàn rí. rárá. ṣé mo sọ̀rọ̀ àbùkù síyàn rí bẹ́ẹ̀ ni pé bóyá mo sọ̀rọ̀ tó heavy jù síyàn rí tó máa hot èèyàn débi tó máa yọ̀bọ. rárá o. ẹjọ́ tó bá bò mí sí mi lẹ́nu ibo ló máa ń wẹ̀. ìbẹ̀rù máa máa gbé. ẹnu mi ló máa ń gbé ẹ ṣe máa ń rò kó bóyá mo sọ̀rọ̀ sí olùsí máa wá sílé fẹ́ sọ pé fẹ́ yọ̀bọ sí mi èmi ọmọ jẹ́jẹ́ èmi ọmọ jẹ́jẹ́. Sàámú jẹ́jẹ́. ẹ hot mi pẹ̀lú question. àrínájà àáfà fa àbáwò fi mí lẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ gangan ni o. ọ̀dà Gani what's up kí ló ṣẹlẹ̀ ariwo ẹni mò ń gbọ́ bọ̀ látọ̀ kan kí ló dé tó pè mí tàbí kó DM mi. mi lè pè mí lè DM ẹ mi lè WhatsApp ẹ gan. kí ló dé. o lè bìlí pé ọmọbìnrin kan ó lè kà mí mọ́wájú lé mi ó lè fi ìbọn ó fi gba fóònù aago àtòwó tó wà lápò mi lọ. ọmọbìnrin yóò wá fi ìbọn gba nǹkan lọ́wọ́ tiẹ̀. rárá nǹkan ò get mi rẹ ó lè ń kà bí bíbélì yóò wá ṣe ní ìgbà ni ó ti wá ó ti gbà lọ kì í ṣe pé yóò wá ó ti gbà. ó ti wá ó ti gbà. ó ti wá ó ti gbà. ó tọ́ ò dira ni kò dira ni tó bá ń gbọ́ má dira o ikú pa ẹ́ dànù òun rèé ká ló ti dira ni ọmọbìnrin ò lè wá fi ìbọn gba nǹkan lọ́wọ́ ẹ nítorí ayé ló dákẹ́ ayé ló kọ́ni kése lékèlékè wọn kì í ṣe yálẹ̀ sẹ́yìn mọ̀ pé olùmọ̀nà kan ò ní ṣe yóò kùnkùn ara ṣe gúnugún ìyá náà ara ṣe kàlàmàgbò yáhùn adìyẹ bá kú òde ẹran jẹ adìyẹ fún lápamí tí ń ṣe ọmọ kan kùsà wo Saamu lọ sí police station. kò lè dà fún ẹ. kí ló rí. lẹ́yìn òfò kàbìtì tó pa ẹ̀ tí mo rò kó máa ṣépè fún kó máa kó fóònù gbèbè òtún ní kí n máa lọ police station. èmi tí mo ṣe léyìí tèmi yé mi mo fi yẹn ṣe backup fún ẹni tó o bá dé police station gbogbo ẹ máa lọ ní wùdọ̀ wọ́n lọ́jà I don't need your backup. mi ò ní di extra drive ẹ láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe so ti yẹ ẹ̀sìn tí n bá lọ police station ìdájọ́ police station máa ń pẹ́ àwàsẹ́yìn ní tirẹ̀ ni kó bá mi fọ̀rọ̀ ẹ ṣe pọ́sọ̀ fún kó wá sọ fún pé àwàsẹ́yìn ní tirẹ̀ kó má padà bọ̀ simple that is what I did from you come and do it. òótọ́ ni o dẹ̀ rí sọ o. come and do it for me. bí gúnugún bá lálàá igúnugún àjòrí. àkọ́sórí náà ni. bá kàlàmàgbó bá lálàá kàlàmàgbó á sì jẹ̀dọ̀. live story I need action. adìyẹ làálàá àtọwọ́ ẹni dọ́wọ́ ẹni àtọwọ́ èèyàn dọ́wọ́ èèyàn ládìyẹ ògògò màgáfi dótú fẹ̀. please perform. wọ́n ní ẹ má ṣe ẹṣẹ́ igun ṣe lọ́jọ́ sí igun pa lórí. you are breaking sense. wọ́n ní ẹ má ṣe ẹṣẹ́ àkàlàmàgbó ṣe ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn. you are saying it. ewé ọdún tó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹranko lásán ní fi wọ́n jẹ. bullshit. o ìwọ tó gba nǹkan lọ́wọ́ Saamu ọ̀rẹ́ mi ọba tí a ní community àwàsẹ́yìn báyìí ní tirẹ̀ bọ́jọ́ bá yọ agbọ́nà wá àjà tí ò lọ́mọdún kì í dólòṣà lóhùn. ẹ má ṣàmì. kó o wá kó nǹkan tó gbà lọ́wọ́ Saamu kó o wá kólé lọ́wọ́. bẹ́ẹ̀ni. mo ní kó o wá kólé lọ́wọ́. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ yẹ́yìn iwájú bá gẹ́ran tèrè gíásì gbà. o máa change lines ẹ̀ o máa change lines ẹ̀ o. kí ló dé. braga ni wọn àbí ó máa dàpọ̀ ń bá wọn nújẹ́ náà kan lẹ́yìn iwájú. ẹ mọ̀ ń ṣe ni eyín iwájú ìfẹ́ àmà fi gẹ́yìn kí o fi èrìgì àgbà èrìgì ni máa gé. kí ló kọ́ mi pẹ̀lú gbogbo ìtẹ́sọ̀ èmi régìgì mo ṣé mo régìgì tí yín máa fi pọ̀fọ̀ ni bẹ́yìn iwájú bá gẹ́ran tèrè gíásì gbà ọ̀rọ̀ tí mo wí kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ káwù kọ́ bá kọ láyé ẹlẹgbẹ́ rẹ̀ a sì gbà lóde ọ̀run bẹ́ẹ̀ ni ìwọ tó gbẹrù lọ́wọ́ Saamu ọba tiwa ní community ọ̀rẹ́ tèmi arínájà àwàsẹ́yìn báyìí ní tirẹ̀ kó o wá padà kó o wá kó gbogbo nǹkan tó gbà kó o kó fún. kó máa bọ̀ áńgù ló máa gbà. kò sí áńgù tí ó lè gbà. ó fi sínú ọ̀fọ̀ yẹn bóyá láàrùn ló ń gbà bàbí. gbogbo ẹ̀ pátápátá ló ti gbọ́ ibikíbi tó bá wùn kó gbà kó ṣàṣì kẹrù tiẹ̀ wá ní mo wá fún ẹ ní 7 a.m. kó o tó jẹ breakfast láàárọ̀ ọ̀la ó máa kó wá. orí ẹ ti burú o. kí ló dé. orí ẹ ti burú o. kí ló rí. 5 a.m. ni mo ń jẹ breakfast o. 5 a.m. màá ti jíjẹun àárọ̀. kí ló tẹ́ láti sọ yìí ibo ló ti bọ̀ tó wá sọ láti ìsìn tó ní kó máa fẹ́ yin ni bọ̀ tó wá fẹ́lẹ̀ dẹ́ ẹ̀dí 7 a.m. ó ṣe ní kó máa bọ̀ sí tó bá bọ̀ lọ́nà àwọn ọlọ́pàá ti rí ibi tó bá kéèyàn kó máa fẹ́ yin ni bọ̀ báyìí kó máa fẹ́ yin ni 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 báyìí ṣé tí bá ń lọ báyìí láàrin àdúgbò àwọn èèyàn ò ní dì mí mú àwọn torí ẹni tó ń bọ̀. gbogbo èyí tí wọ́n ń sọ yìí ẹran ara lẹ́yìn fi ń ṣe mo ti wà ní spiritual báyìí inú ẹ̀mí mo wà gbogbo èyí tí mò ń sọ yìí mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi tì lálà ni bẹ́ẹ̀ ni mo wí fún yín ó máa kó wá fún ẹ báyìí kódà ní ìlọ́po ló máa fi kó wá. bàbá ẹ ti lálà mọ́lẹ̀. ó mọ́lẹ̀. wọ́n mọ̀ ó lè rí. kò mọ́ lè rí ṣùgbọ́n olè tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ó mọ ewé àtegbò tó máa fi pè wá padà. ọ̀nà kò sí wàhálà. ẹ̀dẹ́. 7 a.m. 7 a.m. lọ́la ní kí n ṣe máa retí. bẹ́ẹ̀ni. mo ti rógo.
mo ti rógò náà kò sí wàhálà ṣó fọkàn mi balẹ̀ kó má kó fò yẹn wá. fọkàn ẹ balẹ̀. mo dẹ̀ ti fọ́nbù àbúrájà ẹ má bínú mo rí yín bí ó lè ní ẹjọ́ ó ti kámẹ́rà. kí ló kàn mí. àǹtí ẹ káàsán. ẹ káàsán mọ́. ẹ jọ̀ọ́ mo ń wáyàn ni. ẹ ń wáyàn. bẹ́ẹ̀ ni. ṣé ládùúgbò wà yín náà. ẹni yẹn ga ó ga gan báyìí á tó 7 feet. 7 feet. bẹ́ẹ̀ ni. ẹ jọ sọkùnrin àbóbìnrin lẹ wá. obìnrin ni. 7 feet ní ayé ta wà yìí. èmi ò rò bí ẹrú ẹni bẹ́ẹ̀ yẹn wà ní community yìí. I am not sure about that. àǹtí inú community náà ni ẹ máa mọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n fi fọ́tò ẹ̀ wọ̀nyí. Jesus. fóònù yín dà ẹ fún mi fóònù. owó dà. ó lè dojú bolẹ̀. ìyá ṣe àfi kó yá wọ́ọ̀kì o. kò lè má wọ́ọ̀kì torí mi ò ní lajúlẹ̀ kí community dẹ̀ bàjẹ́ mọ́ mi lórí ọlọ́run ò ní jẹ́ tẹ̀lé rí bi kí ló ṣe wọ́n. ẹjọ́ kí ló ṣe wọ́n. kí ló ṣe yín. mo máa ń fetí gbọ́ ni ẹni mo kó máa ṣẹlẹ̀ sí mi lẹ́nu ẹ̀ wò. wọ́n wá bẹ̀ nísù wọ́n bẹ̀ gbọ́dọ̀ wá kó explain fún mi má bọ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo kí ló ṣẹlẹ̀. kọjá níbi àtọ̀rẹ́ mi àwọn pàdé arábìnrin kan lọ́nà ó wá yọ. gbọ̀ngbọ̀n ó wá nà sí yín ó gbà fóònù ó gbé owó ó tún ní kẹ́mi ó lè sunkún bá yín sọ̀rọ̀. bọ̀dọ̀ Sàámú lè ṣe mẹ́ńtà ń sọ. fìyẹn lẹ̀ obìnrin yẹn wí torí ẹ̀dá ṣe rán mi tí ìyá lọ yìí ó ti gba owó àti fóònù àtàgò lọ́wọ́ Sàámú. mo dàgbà ní abẹ́rẹ́ báyìí tó fi lè gba fóònù aago àtọwọ́ lọ́wọ́ odidi bọ̀dá Sàámú yẹ ẹ̀rí kan ti dáràn community wa báyìí. wọ́n gbà fóònù gba gbogbo owó lọ́wọ́ ọba àlù ẹ̀mọ̀ kan ti dáràn kò sí problem you can go. ó ti dàbọ̀ kan. Sàámú ìṣòro ha léyìí o wọ́n gbọ́ obìnrin ìdánìkan wà ìyìn yọ̀bọ̀n ìgbà fóònù kó má jẹ́ pé ó má lọ kó wọn wá bá wà ní community o gbogbo arógbòrò yẹn o. àwọn ọlọ́pàá dẹ̀ ní ká ní sùúrù community. èmi kọ́ mọ́ sùúrù òsì. má wọlé báwo àràgà ni alátiṣe mi àmà ti ṣe ààrẹ níbi tọ́rọ̀ dé dúró yìí. ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá lórí ayé wa o bàbá. Fine boy, come, I want to give you something. Mommy, are you talking to me? Yes, come. No, stop that. Kí ló dé kí ló ṣẹlẹ̀ kẹ́ ẹ fún ọmọ ní nǹkan kí lẹ fẹ́ fún. Mo fẹ́ ní fún. No, that is not possible. Nígbà tẹ́ ẹ mọ ọmọ rí tẹ́lẹ̀ fẹ́ fún ní nǹkan okay èmi ni wọ́n ń pè ní pásítọ̀ sọ bẹ́ẹ̀ mo rí i pé inú yín ò dùn kí ló ṣe yín gangan ẹ sọ fún mi mo lè gbàdúrà fún yín. Kí ló ṣẹlẹ̀ gangan? Mo ní mo fẹ́ fún mo ní fún ẹ̀ẹ́dẹ̀ ní pé fẹ́ gbàdúrà ṣé mo nílò àdúrà yìí ni. Ẹ nílò àdúrà mi ọmọ tèmi náà ò nílò fóònù yín o. Daddy, I like the phone. Let me collect it. Stop that. It is not good to collect something from a stranger. I've told you that before. When it is time, I will buy you a new phone, okay? Ẹ jẹ́ kó gbà ó gbà fóònù. Àbí kí wà ní gbogbo ilé yìí báyìí? Ibùdó mi ẹ ti ń lọ ẹ̀ ń bọ̀ ẹ jókòó àbí? Bùdá Sàámú báwo ni ṣe ń ṣe báyìí? Kí ló tẹ̀ ń ṣe báyìí? Àbí mo ṣàlọ́ ń bọ̀. Ẹ wo Bùdá Sàámú èmi ò ṣàlàyé gbogbo ilé tẹ̀ ń ṣe yìí. Mi ò láìkí bẹ́ẹ̀ yín ṣe báyìí náà. Mi ò láìkí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí náà. Nǹkan tó máa ṣẹlẹ̀, òkú ti ṣẹlẹ̀ náà. Wọ́n lè sọ pé ó ti involve àwọn ọlọ́pàá. Wọ́n náà ti sọ fún gbogbo àwọn ará àdúgbò. Ọmọ wọn ti sọ fún àwọn community wọ́n máa wá kàn ṣe sí náà. Mi láìkí bẹ́ẹ̀ yín ṣe báyà. Ẹ̀dẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ látẹ̀kùn. Ẹ má tún dárò nù fún gbogbo ètò wà nílẹ̀ yìí náà.
Bọ́dá Saamu. Bọ́dá mi ẹ wo àríro eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. Bóyá sọ pé tó ṣe bí òwe. Bọ́dá mi ẹ wo tó ṣe bí òwe. Ayé mi. Bọ́dá mi. Àwọn èèyàn dẹ̀ ti máa yọ mí ládùúgbò pé bí mo yẹ smart tó èèyàn kan dẹ̀ wá síwájú ilé mi ó dẹ̀ gbá ó gbà fóònù mi ó gbowó lọ lọ́wọ́ mi lémi àdágó ẹjọ aago mẹ́rin ló lù. Bọ́dá mi aago kan ti lù. Bọ́dá mi. 1 a.m. or 1 p.m. Bọ́dá mi 1 p.m. 1 p.m. ni lọ́sàn-án kì í dẹ̀ ṣe pé bóyá èèyàn kan ti wá síbí àti fóònù àtowó àti nǹkan tó gbà lọ́wọ́ mi ó ti kó wá síbí wọn ò kó wá. Bọ́dá mi ṣé ń ṣeré ni ẹ kúrò lórí ẹ tó báyìí pé wáìnì nìyẹn náà kò sẹ́nibodì tó kó nǹkan kan wá síbí báyìí èèyàn wọ́n já yín lólè látànà wọ́n kó fóònù wọ́n kówó wọ́n kó gbogbo nǹkan wọ́n kó lọ wọ́n ti máa lọ tán fún yín látànà in fact wọ́n ti máa fọwọ́ ẹ̀jẹ̀ pọ̀ mọ́ tó láta. ṣé wọ́n ti tẹ fóònù mi lóòótọ́ ṣé lóòótọ́ ló máa ti fowó fóònù mi wọ́n á ti fi já pọn mọ́. ẹ má jà pẹlẹbẹ lọ. àtàdé ìrànwọ́ ló pọn mọ́ yẹn. tó láta tó mu ta. wọ́n ẹ̀mọ̀ kan tó bá yọ owó wọ́n tún lè ra gómẹ̀gì ńbẹ̀ kan ọ̀rá mú sí. ẹ̀wọ̀ ẹ ti gbà. bọ́dá mi. má bínú ìsọtúwọ̀ náà ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n lo lè tó wá jà mí ní. tí n bá ró lè tó wá jà mí bíi pé kí n lù pa ló máa rí. bọ́dá mi kò ṣe ké. ṣé mo hàn tẹ ni. ẹ hot me. mo hàn tẹ. bẹ́ẹ̀ ni. I'm sorry I'm hurting you Thank please. you, bro. I'm sorry. bọ́dá mi kí ló ṣe. wọ́n gbà fóònù ọwọ́ mi wọ́n gbowó lọ́lọ́. àyínájà. bọ́dá mi ẹ gbà fọlọ́run. àyínájà. Bọ́dá Saamu. ẹ ló Káyọ̀dé mo ti ń bọ̀ ẹ̀yin ẹ ṣàdúró níwájú ilé olóṣó yẹn ṣé ẹ wá rí ẹ̀gbẹ́ ilé olóṣó yẹn gan-an òun la máa gbà lọ́bi tá à ń lọ. kò ń ṣe bí olóṣó ti tẹ́lẹ̀ o ilé olóṣó ti sìn. bàbá olóṣó. Saamu ṣàlàáfíà ni. àlàáfíà ni. bó ni nǹkan. dáadáa ni. wọ́n ti kó wa. wọ́n ti kó wa. wọn ò ní kó wa kẹ̀. èmi kò ní kí wọ́n gà sọ ni àwọn náà wá ń fẹlá bíi ti bàbá fẹlá wọn ò ní dọ̀la. kò ní dọ̀la. èmi ni mo wí bẹ́ẹ̀ fún ẹ. ti kó wa. ṣé gbogbo ẹ̀ ni wọ́n kó wá. gbogbo ẹ̀ ló kó wá àti fóònù and everything tó gbà lọ́wọ́ gbogbo ẹ̀ ló kó wá. àmọ́ mo ti ń pe nọ́mbà títí náà mo ti ń pè ṣùgbọ́n switch off ló ń sọ. ìgbà tó máa mú un dé ó ti kú mi ti wà jáàjì ẹ̀. ó yẹ kó ti chájẹ kó ti máa lò ó. ẹ̀rù bà mí àti jáàjì ẹ̀ ni. kí ló dé kí ló ń bá ẹ lẹ́rù. nítorí bó ṣe fún mi ni ìgbà tó máa fún mi ní fóònù yẹn ó ń gbóná ó ń gbóná tó ń yẹ̀rù kú gan ojú mi ló dẹ̀ ṣe fà jáde nínú abẹ́. gbogbo àwọn aráàlú lé wọn dànù ní 6:20 láàárọ̀ ìlókòdé. 6:20. 6:20 a.m. kódà 2 a.m. ló yẹ kó ti kó wa. bẹ́ẹ̀ ni ewé ń jẹ́ ògùn jẹ́. tó mẹ́ni tó ní. ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kọ́. ewé kan ni mò ń gbé ìgbéwé ní jẹ́ mi lójú ọlọ. ṣé kí ló tún gbé wá pẹ̀lú ẹ̀. ẹ wá wò ohun tó wá yà mí lẹ́nu jù nìyẹn àwọn nǹkan tí ò gbà lọ́wọ́ mi ó tún kó pẹ̀lú ẹ̀. oògùn jẹ́sùn. mo mọ̀. mo ní oògùn. mẹ́mẹ́. ẹ̀bùn lògùn mi. bẹ́ẹ̀ ni ọláìyá gan ni. igun ẹni. ìgbà tó máa kó o dé tó máa gbé dé báyìí tẹlifíṣàn ló gbé wá fún mi. káì. tẹlifíṣàn ló gbé kù fún mi 64 inches ló gbé wá fún mi touch screen. 64 inches. touch screen ló gbé wá. opportunity rẹ o a máa change ẹ ni o. kí ló ṣẹlẹ̀. èmi ń lo 24 inches wọ́n wá gbé 64 inches. 64 náà gbé wá. ìwọ máa gbé 64 yẹn wá fẹ́ mi màá wá gbé 24 inches fún ẹ. ara nǹkan tí mo ti ẹ̀ ń rò nìyẹn èmi ò tiẹ̀ ní láti gba 24 tọdún ẹ gbogbo 64 yẹn ìwọ ni kò dá jẹ ìwọ ló máa dá jẹ lọ oore tiẹ̀ nìyẹn. tv mi pé méjì nìyẹn. bẹ́ẹ̀ ni àwọn máa lò kan. ìwọ náà máa lò kan. èmi náà máa lò kan. mo dìdí gbé wá bí ni pé kó lè yà sí mímọ́ kó dẹ̀ mọ gbogbo tó máa àbìlù tó bá wà lára ẹ̀ kó gbogbo ẹ̀ kúrò. kò sí wàhálà kò wá jẹ́ kẹ́rù máa bẹ̀ nítorí ẹ̀rù ní borí kórí ó sá wọnú. mo gbé sí kọ̀rọ̀ ń bẹ̀ yín lọ mi ò fẹ́ káwọn èèyàn mi ìmọ̀ bóyá ó máa láwọn àlejò bí kí n má lọ gbé tẹlifíṣàn débi torí mi lè máa explain gbogbo ilé lójú àwọn àlejò 64 inches yẹn ìwọ ló máa ń dájẹ́. lọ gbé wá ẹ ló ẹni àyànfẹ́ àníkẹ́ ẹ dúró síbi ilé olóṣó tuntun ẹ dúró ń bẹ̀ ẹ dúró ń bẹ̀ ẹ dúró ń bẹ̀ ẹ dúró ń bẹ̀ ẹ wọ̀. òṣìṣẹ́ orí ẹ burú. Saamu kí ló dé. nígbà tó mọ̀ pé ewé ara ẹ ti sunko kí ló tó dẹ̀bi láàbù àwọn ará community tí wọ́n wá jà wọ́n lólè wọ́n ti lọ police station
wọn ò bàrẹ̀ bọ̀ ṣọ́ọ̀ kì tó bá jẹ́ pé mi lọ sí police station yẹn ni DPO gangan ló máa tẹ̀lé mi wá dàdúgbò ìtí mo fi wá ṣé ìsìn ni mo ṣe máa lọ lójì complain gbogbo owó lọ́wọ́ mi nígbà tí mo rò pé supernatural power wà lára tiẹ̀ tó lè. nísòro kí ló dé tó fi wá gbẹ́dẹ́. nísòro bàǹtẹ́ wà ń bẹ. kí ló dé wá gbẹ́dẹ́. ó bá gbọ́ máa dira o èmi dira. ó dira ni. sọmọ pé bó gbọ́dọ̀ sílé yàkánu ni bàbá kò sọ náà bẹ́ẹ̀ lọ́ máa sọ ó sọ abẹ́ẹ̀ sí ní kẹgbàgbò mi ibi tó gbà yìí ibi ẹ̀mí mi ni ṣé o fẹ́ kẹ́mi mi ó bọ́ ni. àrínájà eégún kò gbọ́dọ̀ sílé yà. eégún eégún ìwọ wa. kò yẹ akọ́lé o ti gẹ̀tẹ̀ jù all right. Báwo ni? Oh, fine lady. Báwo ló ṣe mọ̀ pé mo fine? Ṣojú nù wá ni. You're so beautiful. Kó fún yẹn wá. Wow. Why? Fún mi ní fóònù ọwọ́ ẹ̀. Ó ní fóònù tirẹ̀, àwa ní fóònù tiwa. Kí ni right o ní láti máa béèrè fóònù lọ́wọ́ mi? Fún mi ní fóònù ọwọ́ ẹ̀. God! Fún mi ní fóònù ọwọ́ ẹ̀. Bro Saamu! Ibo ní kẹwèrè lọ! Bro Saamu! Sọ̀rọ̀ èèyàn mú lẹ́nìí. Ibo ní kẹwèrè lọ! Sọ̀rọ̀. Ọ̀rẹ́. Sọ̀rọ̀. Wẹ̀rẹ̀ ni. Ọlọ́gbà fóònù. Ọlọ́gbà fóònù. Kò ní dá. Ó tún ti fẹ́ gbà sọ́wọ́. Kò ní dá. Ọlọ́gbà fóònù. Ó ní lọ. Ibo ní kẹlẹ́. Ṣé mo tó fi gbà rẹ̀? Ibo ní kẹlẹ́. Ṣé mo tó lọ rẹ̀? Ibo ní kẹlẹ́. Ayé ẹ̀ máa bàjẹ́. Wọ́n dúró. Mo sọ bẹ́ẹ̀. Èmi ọba àlù kan. Fóònù mi dà. Fóònù mi dà. Ayé ẹ̀ ti bàjẹ́. Gbogbo aráàlú ló máa rí ẹ lẹ́dí. Kò ní dá fún ẹ. Aláàgó, ó káre. Láti ìjẹrin ló ti ń ṣiṣẹ́ yìí. Ọlọ́run dẹ̀ fún abúlé nì. Dìde. Gbogbo aráàlú gbogbo ló máa mọ̀ ẹ́ lẹ́nu. Irú ìwà pálapàla wo leléyìí? Irú èèyàn burúkú wo ni ẹ́? Ìwọ ló ń gbé ìbọn kiri, ó fi ń terrorize wa kiri community, ó fi ìbọn, ó fi ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn, ó fi ìbọn, ó fi halẹ̀ mọ́ wa. Jọ́ngbà tó ń bọ̀, ṣé wọn sọ irú community tó ń bọ̀ fún? Wọ́n jẹ́ kó mọ̀ pé community ọba gbogbo àdúgbò ló ń bọ̀ ni. Ẹ mọ̀ kan, ẹ tẹ̀ wá jẹ́ ká ní sùúrù ká tẹ̀lé gbọ́ láti ẹnu ẹ̀. Because from the way I'm viewing things, eléyìí ò ṣojú lásán. Máa bẹ́ blomblom ẹ̀ ṣọ́kàn mo ti sọ wàá ríran wò kò ṣojú lásán. Àwa wí tán ìbọn oníke ni wèrè tó wá fi ń terrorize wọn ládùúgbò ẹ máa làbà ni. Ṣé kó wá lò bọ́n nírin ni? Hello. Ọ́físà ẹ ní sori burúkú ẹjọ́ torí Ọlọ́run wàhálà ti ṣẹlẹ̀ ládùúgbò wa ni o. Wàhálà ti ṣẹlẹ̀ obìnrin kan ló wá bí o. Fóònù ló jí káàkiri o. Fóònù ló jí ládùúgbò ẹjọ́. Tẹ́yìn ò bá léwu ẹ bá mi ráwọn ọmọ méjì wà lọ́dọ̀ yín o. Ẹ wá gbé kúrò bí o. Fóònù tó ti gbà tó 5. Bẹ́ẹ̀ ni ẹ má bọ̀ ẹjọ́. Bro Saamu ẹ jẹ́ kí n rún. Ẹ jẹ́ kí n kọ́ bọ́ kánú ká. Ṣé yìí? Ó yá ẹ jẹ́ ká sùn. Filẹ̀ ẹ bá bọ̀ kò ní já fún mi orí yìí mo yanjú ọ̀rọ̀ mo ṣeré mo yanjú ọ̀rọ̀ ẹ fẹ́ sùn lọ orí ẹni ò mọ̀rọ̀ yanjú àbí mi ò mọ̀rọ̀ yanjú àbórí yìí burú ni wọ́n ti pé àwọn ọlọ́pàá ọtí ń bọ̀ ẹni ẹ fẹ́ sún pa àbórí yìí bọ̀. Bọ́lá Saamu ẹwọ́ ẹni tẹ́lẹ̀. Wọ́n bí ó lè gidi adigunjalè gangan ní ìyàwó tó fẹ́ ó ti tó bí oṣù méjì tó ti wá sádùúgbò wa tó ti ń ṣe rádaràda káàkiri tó máa gba fóònù lọ́wọ́ àwọn èèyàn èmi ó dín dín ọba àlù wọn ò ní ṣe kán mú jẹ lọ́dọ̀ mi láyé mi ò tí ì mọ bó ṣe máa rí ó gba fóònù tèmi ó gbé owó mi ó dẹ̀ gbàgò mi ò tí ì nídìí ẹ gbogbo nǹkan tó gbà nígbà tí mo ti lè mọ̀ ẹ́ tí mo lè mọ̀ pé mọ́tò ẹ̀rì tí mo lè mọ̀ pé ilé ẹ̀rì abẹ́ẹ̀kọ́ 270,000 gbogbo nǹkan tó gbà lọ́wọ́ mi value ẹ̀ nìyẹn ó wá gbà nìyẹn inú mi dẹ̀ dùn pé bí mo ṣe dé bí bó ṣe débí ó confirm ẹ pé lóòótọ́ ìyàwó ẹ ló lè. Bọ́dà Saamu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbà mí láǹfààní àti béèrè just one question ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹ má bí. Títílayọ̀ jọ ìgbà wo gangan ló ń kúrò ní láti lọ wúrú ìwà burúkú tó ń wú yìí I mean
Kí ló wá kiri? What do you? Kí ló sọ ẹ́ dé gbogbo ilé títí? Baby, I don't know. You don't know. Àwọn fóònù tó kọ́mọ ló ń kọ́ lọ, you don't know what. Ìgbà wo ni o lè kú òlé lọ jalè? Bóyá ọgán tí ẹ mọ̀ ń pẹ́ a ò mọ̀. Bùdá Sàámú, ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ni wípé nǹkan tá a wá gbọ́n bíbá ẹ̀ àti gbọ́. A dẹ̀ ti rí pé wúmà yìí àtọkọ ẹ̀ wọn ò jọ ṣiṣẹ́ kan náà. So ẹ jẹ́ ká máa lọ. Woman, stand up! Wọ́n ní ká máa lọ síjọ́. Stand up! Ẹ wo ẹ ní sùúrù. Ẹ wo olè tí madam já èmi mo fi ṣe wọ́n. Madam parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ mi. Wọ́n dẹ̀ yẹ̀yẹ́ mi káàkiri àdúgbò. Lèmi náà fi ṣe wọ́n kó máa jalè. Rebecca. Ma. Ibi báyìí lójú kò sí lóhun wà ẹkùn. Ṣé torí ọ̀rọ̀ gold tí mo sọ kó mú torí ẹ̀ ló ṣe ń ké tó fẹ́ para ẹ̀ báyìí? Ó dáa o, mo ti rí gold o. Mo ti rí kó dìde kó wá lọ ṣiṣẹ́ kó yé ìwà ẹkùn mú bí egbére. Ẹ fún mi ní time díẹ̀ máa fọ́. Oríṣiríṣi. Kí n fún ẹ ní ìṣẹ́jú díẹ̀ kó fi sunkún dáadáa. Ó dá máa sunkún ẹ, ó sun ẹkún ẹ dáadáa, kó sun ẹkún yẹn dáadáa kó yó. Kí ló ń ṣe ẹ gangan náà? Ṣé bí mo pè ẹ́ ló lè ní? Mo dẹ̀ ti sọ fún ẹ pé mo ti rí gold. Kí wọ́n ní problem ẹ? Ṣé mo nà ẹ́ ni? Káwọn ni mo nà ẹ́ nǹkan kí ló fẹ́ ṣe? Ṣó fẹ́ pa mí ni? Idiot. Wá dìde kó wá lọ fọ aṣọ tó sókè o. Má jẹ́ kí inú ilé máa rùn fún mi. Ṣé torí pé mo jẹ́ ọmọ ọ̀dọ̀ lè ṣe pẹ̀rọ nǹkan tí mi ì ṣe mọ́ mi? Ẹ tún wá rí tán, ẹ tún lè sọ pé kí n má bínú, ẹ tún wá ṣépè fún mi. Mo máa fi rí èèyàn tí mo jẹ́ hàn yín nínú ilé yìí. Ṣebí torí pé mò ń dáàbò bò yín tẹ́lẹ̀, àìmọye wàhálà tó yẹ kó ṣe yín tí mò ń gbé fòyín dá tí mi jẹ́ kó ṣẹlẹ̀ sí yín. Ó dáa, máa wá sáré fi irú èèyàn tí mo jẹ́ máa fi hàn yín ní kékeré báyìí. Ẹ wá mọ ìwọ̀sí àti ìbànújẹ́ tó wà nínú pé ká máa parọ́ mọ́yàn. Máa fi hàn yín. What? Rebecca! You! Ọ̀gá, wọn tún wá lè sọ pé sorry. So you could do this, Rebecca, ìwọ! Ẹ wo bí. She could do it. She could do it. She has done it. Saamu Alajo, Saamu Alajo, Saamu Alajo. Ọpọlọ ẹ̀ ò ní kú láíláí. Wà máa lẹ́sìpíríẹ́nsì ni. Abẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Ó ń ṣẹlẹ̀ nílé ìjọsìn. Ó ń ṣẹlẹ̀ ní mọ́sìkì. Ó ń ṣẹlẹ̀ ní họ́ọ̀lù. Ó ń ṣẹlẹ̀ láwùjọ àwọn èèyàn tó jẹ́ pé ẹlòmíì àsán nǹkan nù. Tó bá wá sọ nǹkan nù tán, abẹ́gbọ́, àwa máa dùnnú máwọn èèyàn káàkiri pé àárín àwọn èèyàn yẹn òun ni wọ́n ti jí nǹkan òun. Ó lè jẹ́ wípé tó bá máa lọ tó bá máa bọ̀, ó lè jẹ́ pé ilé ló gbàgbé ẹ̀ sí. Ó lè jẹ́ inú mọ́tò ẹ̀ ló gbàgbé ẹ̀ sí. Ó lè jẹ́ pé kan yẹn kàn jábọ́ sábẹ́ ibi kan ni. Ó lè jẹ́ pé ọ̀tọ̀ gan ni ẹni tí ó mú tó jẹ́ pé ọ̀tọ̀ ni wọ́n ń dùnnú mọ́ wípé ó ja olè. Ẹni tí wọ́n bá wá sọ fún ipò jalè yẹn á wá jẹ́ ọgbẹ́ ọkàn fún. Ìgbéraga àti ìtìjú kò wà ní jẹ́ kó lè lọ sọ wípé èmi mo dẹ̀ ti rí o ohun tá à ń wá mo ti rí o. Ẹ mọ̀ pé àìkọ́ ni mo yá àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti gbóògùn jẹ wọ́n ti para wọn dànù lórí wípé wọ́n kílẹ̀ mí lórí pọ̀pọ̀ ọmọ ikú wọn dúnú mọ́ kó lè ní àìmọye àmọ́ ta ló wá mọ̀ wípé ọ̀gbà ìjẹlẹ̀ gbé sílé mọ́mì. Rebecca. Ẹ dìde sọ. Ẹ̀mí wọn bí yàmi dá mi lè dìde. Dickness ni yàmi ò sí inú ẹgbẹ́ yín. Wọn ò sí inú ẹgbẹ́ tẹ̀ ń ṣe ẹjọ́ ẹ ju wọn lọ. Ẹ wò ṣẹ́ẹ̀rì ní face mọ́mì mi gbójú yìí lọ. Ní age ẹ ju wọn lọ dànù. Ẹ ṣàánú mi. Ẹ dìde bàbá ẹ dìde ẹ jọ̀ọ́ ẹ dìde. Tani bàbá ẹgbẹ́ bàbá ní ẹ̀yin ló pè bàbá. Nǹkan ṣe bàbá ó dùn mí lọ. Ẹjọ́ mo sọ pé ẹjú ya mi lẹ́yìn pé bàràgà ni bàbá àbórí wọn burú. Ẹjọ́ ẹ má jẹ́ sọ́kù ẹjọ́ tó lọ lọ. Ẹ dìde. Mr. Man, gbogbo ilé tẹ́ ń sọ yẹn family issue ní nǹkan ìjọba. Madam, ẹ dìde jáde. Ọlọ́pàá wá sọ yín dájá. Madam, stand up. Yes, are you? Officer. Saamu
tán mo fẹ́ gbowó mi Saamu fún wọn lówó oṣù máa parí mo fẹ́ gbowó mi Saamu Alájọ Saamu Alájọ máa gbó owó mi bó pẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn.